Ẹ̀ka fèrè wá síwájú ọmọ ire àtọ̀hún tó dára. Ọmọ Olúwa dìde, ó sì mú ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni, Line in. Bluetooth connected. Yoruba nation now. Not going back. No retreat, no surrender. Yeah. No going back. Bluetooth mode. No, not tomorrow. Orúkọ kí àti ilẹ̀ òkè tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dàrú wọn aláàbòbò kan ní gbogbo Yorùbá sí dáadáa nígbà tó dé àwọn ọba tí kan gbàgbà Yorùbá àti sọ. Àwa dáràn náà lásán gbogbo. We are here in Woolwich. We are here in Woolwich Center. Peaceful rally. Yoruba nation now, not going back. You can see our mother. Line in. Yoruba nation, Now, not going back. no going back. No retreat, no surrender until we Yoruba survive. nation is solution. Line in. Bluetooth connected. Bluetooth mode. Ọ̀la ni orúkọ kí àti ilẹ̀ òkè tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dàrú wọn aláàbòbò kan ní gbogbo Yorùbá sí dáadáa nígbà tó dé àwọn ọba tí kan gbàgbà Yorùbá. Àwọn èèyàn ṣe ń bọ̀ ọ́, everybody máa yapa mi bàá láìpẹ́ ìsìn Woolwich Center láwà ní London.